ọ̀rọ̀ Bùsọ́lá yẹn ni wọ́n fẹ́ contribute sí Okay, sir. torí àwọn artist ẹgbẹ́ mi ni so iṣẹ́ kan náà lájọ ń ṣe so gbogbo time tẹ̀lé ń sọ pé Bùsọ́lá blow pé bóyá Báyọ̀ wá ló trend ẹ̀ ló ṣe kínní kan ló bóyá wọn kówó fún un. ẹ̀yin tèmi ó gbẹnu tán báyìí o Pasuma Wonder ìyẹn ọ̀gá ńlá wọn ó ti tú àṣírí tó wà láàrin Bùsọ́lá Ọ̀kẹ́ Ẹlẹ́yẹlé àti Báyọ̀wá fíìmù báyìí o tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀ rí wípé Pàṣọ àti Bùsọ́lá wọ́n jọ ṣiṣẹ́ wọ́n jọ ṣe fíìmù wọ́n jọ ṣe orin fún Báyọ̀wá Films and Record láyé ìgbà kan ni o kí lohun tó wá ṣẹlẹ̀ gangan láàrin Bùsọ́lá Ọ̀kẹ́ àti Báyọ̀wá Films gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ lẹ́nu Pasuma Wonder ìyẹn nínú fíìmù tẹ́ fẹ́ wò yìí ìyẹn nínú fọ́nrán yìí ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ ṣe wá ń wo kinní yìí lọ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá wa tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo wa kájọ wò ó. ọ̀rọ̀ Bùsọ́lá yẹn ni wọ́n fẹ́ contribute sí Okay, sir. torí àwọn artist ẹgbẹ́ mi ni so iṣẹ́ kan náà lájọ ń ṣe so gbogbo time tẹ̀lé ń sọ pé Bùsọ́lá blow pé bóyá Báyọ̀ wá ló trend ẹ̀ ló ṣe kínní kan ló bóyá wọn kówó fún un àbí nǹkan tó pamọ́ ojú Ọlọ́run ló tó torí gbogbo time yẹn we don't know what happen in between bóyá bó ṣe ń bóyá sharing formula wọn bóyá lórí cd kan iye báyìí náà máa fún bóyá lórí cd kan iye báyìí náà máa fún so tó bá ta cd because ẹ̀wọ̀n pé at times wà tẹ́ pé àwọn ìgbà míì wà tẹ́ pé orin máa blow ọjà yẹn lè máa tà torin téèyàn kọ orin yẹn máa blow but in cd tí wọ́n tà tí wọ́n fi tán gbèjà torin yẹn wà nínú ẹ̀ tán tà síta ó lè máa blow ó lè máa tà tó bórin yẹn ṣe blow so ibi tó olórin yẹn ti máa rí owó ẹ̀ níbi shows kò yẹ yín so ẹ try to get me dáadáa o ìgbà míì wà tí orin máa blow torí iṣẹ́ tí mò ń ṣe ni mo lè ti wà lẹ́nu ẹ̀ ti pẹ́ so mo mọ̀ ń paṣẹ́ yẹn dáadáa mo lè má lè sọ ń paṣẹ́ mi o ọ̀tọ́ bá ti jẹ́ orin àti hip hop àti gospel àti fuji àti juju gbogbo genre of music pápátá ni mo lè sọ ń pa ẹ̀ torí àwa náà ti ṣe díẹ̀ ní díṣẹ́ yìí so mo mọ̀ pé orin máa ń blow ńgbà míì tí cd tí wọ́n tà tí wọ́n fi gbé orin yẹn jáde lè máa tà tó bórin ṣe blow so ibi shows lolórin yẹn ti máa make owó ẹ̀ because àwọn èèyàn á fẹ́ máa gbọ́ orin yẹn lẹ́nu ẹ̀ ní party ní show ní party so wọn a máa wá pè ní party wọn a máa pè lélẹ́rẹ́ wọn a máa pè ní party wọn a máa pè lélẹ́rẹ́ ó possible kó ti make owó yẹn àbí whatever ní time gbà yẹn because sharing formula àwọn ní gospel àbáwọn ní juju ó yàtọ̀ sí táwọn ní fuji. Oh, okay, sir. ó yàtọ̀ sí báwọn ọmọ báǹdì wọn àbí àwọn management wọn bó ṣe ń ṣe owó ó yàtọ̀ sí báwọn ní fuji ṣe ń ṣe owó so ìyẹn ni mi ò ní lè disclose in bíbá torí ìyẹn àṣírí wọn nìyẹn so mi ò ní láti máa cast ẹ àbí àṣírí tiwa náà tó máa cast ẹ so oníkálukú mọ bó ṣe ń ṣe ọ̀rọ̀ ibi iṣẹ́ but gbogbo táìmù tí Ẹlẹ́yẹlé wọn ó bá ọ lọ kiri kan ó ti yàtọ̀ sí ìsinyìí o ó ti yàtọ̀ sí ìsinyìí gan ṣe rí ìtọ́rọ̀ ìwọ̀n sọ pé àwa tá a wà ní gbogbo táìmù gbà yẹn tá a dẹ̀ ṣe exist the sin ká dúpẹ́ fọlọ́run ni o it's not by power o kò dẹ̀ ń ṣe by pé àdúrà kan bí kọ̀ọ̀kan lèèyàn mọ̀ ṣe o grace ni o torí mo gbọ́ tẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé ibo ló kó àwọn owó tó rí nígbà yẹn pé ṣé kò ṣe insurance ni kò ṣe retirement kíní kan pension àbí kíní kan ní no one knows pé gbígbà yìí ṣe rí sìn ó lè máa rí bẹ́ẹ̀ mọ́ lọ́la èèyàn kan máa plan gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ yẹn pé èèyàn láti plan ni kò dẹ̀ sẹ́ tó fẹ́ plan aburú lókè à ó lè dọ̀la kí n má rí ẹni mọ̀ wáyé tó máa ronú bẹ́ẹ̀ sí rẹ̀ ó lè dọ̀la kó má sógo mọ́ wáyé tó máa ronú pé kó má sógo mọ́ nǹkan tí wọn kò ní láti ṣe ni pé àdúrà pé gbogbo ìgbà tó bá ń dé kó máa báyàn lára mu
so àdúrà yẹn ló wà very very important pé gbogbo ìgbà tó bá ti ń dé o kó máa báyàn lára mu kéèyàn máa wà nù gbogbo ìgbà yẹn ẹ get mami because ọ̀rọ̀ Bùsọ́lá Òkè mo padà wo fídíò tó ẹ tẹ́mi ní contact lọ́wọ́ tí mo lè pè anytime any day ni because na my person láti day one láti ọ̀dọ̀ Báyọ̀wá yàjọ ọ̀dọ̀ Báyọ̀wá ni ní gbogbo time yẹn tó náà kọ ilé yẹn àwọn náà kọ Americana sọ́dọ̀ Báyọ̀wá akọ brain boss and start up akọ maintenance sustain so record mi tó wà lọ́wọ́ Báyọ̀wá tí Báyọ̀wá gbé jáde tó jẹ́ ti Pasuma afẹ́ tó bí abi 6 ẹgẹ́ tó jẹ́ 2-in-1 irú Americana náà sìn ara ẹ̀ náà ni so brain boss and start up méjì nìyẹn maintenance sustain méjì nìyẹn Fuji Generation wà ń bẹ̀ kàtẹ́mí kọ́ mo ní Fuji Generation Saheed Balogun ló ní. bọ́yá pọ̀tẹ́kọ̀ yẹn mi kọ́ mo ní Saheed Balogun ló ní ó kàn feature àwàtàwà náà ẹ̀ èmi àti Malaika àti àwọn Ades lábúlé gbogbo ó kàn feature wa náà ẹ̀ ní Saheed Balogun gọ̀gọ̀ ló ní iṣẹ́ yẹn so mi lè ka mọ́ iṣẹ́ mi. so gbogbo táìmù yẹn gbogbo àjọ wà lọ́dọ̀ Báyọ̀wá ni so Grace làwa ní gbogbo táìmù yẹn àti ìsìn ta tó sì bá gbà mú ta tó sì wà bẹ́ẹ̀ ká ṣá máa ṣe dáadáa mo sorry fún gan ọgbà tí mo rí fídíò yẹn pé no because kò ń ṣerú Bùsọ́lá Òkè pẹ̀lú èèyàn lè kọrin ẹyọ kan kọrin ẹyọ kan yẹn sọ èèyàn di gbogbo kan tí wọn fẹ́ di láyé èèyàn lè kọrin ẹyọ kan káwọn èèyàn lè máa retí follow up because ayé ìsìn àwọn Gen Z wa yìí tó bá ti ṣe ẹni orin báyìí tó bá ti rain wọ́n retí pé kò tún ṣe mí tó wọn tún rain ni o wọ́n á sọ pé o ti ṣe ọkàn èyí tí mo ṣe ní jẹta ẹ rain ní àwọn ẹ má wọrí ẹfẹ lẹ́yìn náà kún wọ́n fẹ́ kí ètò tó fẹ́ ṣe lẹ́yìn yẹn kó tún hot ju ètò ti ṣe tẹ́lẹ̀ lọ ni so báwo la yọ wá fẹ́ ṣe bí kò ṣe bí kéèyàn tẹra mọ́ṣẹ́ kéèyàn dẹ̀ ní gbígbàdúrà so kò ń ṣe fọ́ọ̀tù Bùsọ́lá Òkè o it's not a photo. lórí ọ̀rọ̀ tó lọ lọ́wọ́ nípa Queen Bùsọ́lá Òkè Ẹlẹ́yẹlé òun náà ni mo jáde fún as a part 2 torí àná yẹn ó máa ti gùn jù èmi ò dẹ̀ ráyè à ń tan ring light fún life ṣe ń get nsìn mo fẹ́ kí àwọn kankan kó yé wa tí àwọn èèyàn really understand because I saw different posts and I saw different comments wípé báwo ni èèyàn ò ní lówó lọ́wọ́ kò ní rí oúnjẹ jẹ tó máa lọ sùn hotel 55,000 per night èmi ò mọ bí táwọn èèyàn ti gbọ́ 55,000 per night o kò sí kankan tó ń jẹ́ 55 per because hotel yẹn gan kò sí rúùmù 40,000 gan lóòótẹ́ yẹn táwọn bèlè tà sí 55,000 àbí bóyá wọ́n wá gba reception papọ̀ mọ́ staircase àti lọ sí yàrá lókè lèmi wà mọ̀ but nǹkan tèmi mọ̀ mò ń jáde láti sọ yìí mi ò wá ní ìwà tó bóyá àbí mo wá ń cover Bùsọ́lá Òkè o àbí mo wá ń cover Bíọ́lá Adébáyọ̀ o nǹkan tí a mọ̀ táwa ṣe òun ló jẹ́ kí èmi wá jáde láti wá yànnà ní láti lè fi jẹ́ kí àwọn èèyàn understand better wípé nítorí clip tí Bíọ́lá Adébáyọ̀ upload lórí page àwọn mi ò lọ wo full details lórí YouTube láti lè mọ bí ọ̀rọ̀ ṣe jẹ́ òun ló gbé mi jáde báwọn èèyàn ṣe ń drag Bíọ́lá táwọn mìíràn dẹ̀ ń bú Bùsọ́lá Òkè kò sí hòtẹ́ẹ̀ 55,000 per night kankan táwọn ti Bùsọ́lá gbà rúùmù tí wọ́n gbà ẹ̀ 35,000 ẹ lè máa wò pé èwo ni yàtọ̀ 35,000 àti 55,000 because àwọn míì ń gbé calculator níṣẹ́ ló ń ṣi iye tó ń jẹ́ ní monthly nǹkan tí ò wáyé wa òun mo fẹ́ fi ṣàlàyé fún wa láàrin yẹn Bùsọ́lá Òkè goddaughter àwọn tó wà ní UK goddaughter àwọn tó wà ní UK àwọn tó wà labroad wọ́n mọ nǹkan tí mò ń sọ yìí so many people tẹ́lẹ̀ tó wà labroad yẹn credit card ẹlòmíì fi ń gbéra bẹ́ẹ̀ ni so ọmọ wọn tó wà ní UK tó jẹ́ goddaughter àwọn yẹn ìgbà tí gbogbo ẹ̀ dojú tàǹtí Bùsọ́lá ò rí lébi tó wọn máa sùn sí ibi tí ó jẹ́ bí storage tí wọ́n làwọn kó ẹrù àwọn sí tó ń san 6,000 per day tó wáyé pé ó jẹ́ owó 8 weeks ni wọ́n jẹ ṣé ibẹ̀ ló fẹ́ máa lọ sùn sí ni so àbúrò wọn yẹn ló fi rántí láti rẹ̀ wọ́n ní ẹkún tó ń sun pé that situation yẹn tó jẹ́ goddaughter àwọn yẹn rádà wípé òun náà ò lówó tóun lè kó kalẹ̀ láti lọ fi gba ilé as cash credit card díẹ̀ òun ló fi bá wọn fi book hotel ní online ní hotel tó wà yẹn so olùfẹ́ bá wọn book ó fi book fún ọ ní hotel ní online so hotel tó book ní online yẹn ibi tó máa ń ti ń book hotel ní online àwọn website different website ni àwọn yẹn ni wọ́n máa san owó fún hotel as a cash àwọn náà máa credit account hotel
so wọ́n máa wá yọ ní credit card tiẹ̀ díẹ̀díẹ̀ wọ́n ṣe pé ó kò dídì kó owó yẹn ṣìpì tó lọ fi gbòtẹ́ fún wọn bìkọ́ tó wá pé ó kó owó yẹn ṣìpì tó fẹ́ fi lọ gbòtẹ́ fún wọn ni àti Bùsọ́lá tí ebi ń pa àwọn gbọmọjẹ́ ni wọ́n lè sọ pé owó yìí o má fi gbòtẹ́ bá mi kó díẹ̀ kúkú máa fi jẹun ṣùgbọ́n nítorí wípé ìyẹn náà ń fẹ́ pèsè fún wọn pé that moment tó wà dípẹ́sì pé kó tiẹ̀ wà nínú rúùmù kan tí fìdí bá tiẹ̀ wà ń bẹ̀ wọ́n lè máa rí nǹkan tútù wọ́n ti máa kọ́kọ́ gba èsì ságbá iná kó ṣe pé ó kó owó ìyẹn ṣìkì kò dẹ̀ kì í ṣe 55,000 per night torí lọ́wọ́ kan gbà tá a kúrò nínú àká tó wọ hotel àwa ti ṣe interview fún wọn ní reception ká tó lọ bá wọn lókè so ọ̀rọ̀ yẹn ò dẹ̀ takora wọn àti Bùsọ́lá gan wulẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ àbí èmi àti Bíọ́lá gan ń bọ̀ tẹ́lẹ̀ náà tábà ni pé ó ti kọjú àpòpọ̀ pẹ̀lú àwọn receptionist ni so àárín yẹn bó ṣe lọ nìyẹn credit card goddaughter wọn ní UK ló fi bá wọn bí búùkù ẹ̀ kó ṣe pé ó kó owó yìí káàṣì torí mo báwọn mi ṣe ń gbé gègéle lórí tó ń ṣí wípé oṣooṣù yìí báyìí ló yẹ kó jẹ́ iṣẹ́ ni tí ò lówó lọ́wọ́ mo lè lẹ́ka tó rí iṣẹ́ rí alára kò mọ̀ yálà àti Bùsọ́lá gangan fún ara wọn ẹ lè máa wò pé ẹni tí nǹkan ṣe olófresh ló ń sọra kọ́lọ́ má jẹ́ wípé bí ìyá ṣe ń jẹ̀rẹ̀ bí ìyá ṣe ń jẹ wọ́n tán ó fún wọn ní ìsì tó máa fi sí pọ́pọ́ọ̀fù pé kéèyàn máa fi sọra kó máa fi fresh sí ìyá ń jẹun àwọn gan ń jẹ̀yà bẹ́ẹ̀ ni mo sọ ṣe é pé bọ́dì òun kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ bá rí àbúrò tó tẹ̀lé wọn báwọn náà ṣe sọra nìyẹn kò sí pé bọ́yà àbí àwọn míì máa ní bọ́ọ̀lù tó pé o bá máa gba gbogbo àwẹ̀ láti àárọ̀ dalẹ́ kò ní rù irú àwa yìí náà ń sì tá bá sọ pé kò sówó lọ́wọ́ mi àìmọye lọ́tọ̀ọ̀tún tèmi náà bí mi ò ṣe lọ́tì mi ní ìkẹ̀kẹ́ tí àwọn èèyàn tí mo ti help ní ayé la dẹ̀ di wípé èèyàn lè búròkì kò kì í ṣàrùn ìgbà míì gan ti máa búròkì má ta sí àwọn tó yẹ kó máa ṣe ó lọ́wọ́ náà pé ìwọ yìí òróró ni ìràkùn tí mo fi ń para mi dẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀po ṣé ń gẹ̀ tí ń sìn ẹjọ́ torí Ọlọ́run because mo tún wá rí àwọn different comments kan àtàwọn calls kọ̀ọ̀kan pé Bùsọ́lá ọ̀kẹ́ kìnnì kan ó ti ṣe èèyàn kan ó ti ṣẹ̀wọ̀n rí ó ṣe kìnnì kan ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mi lè máa reply everybody lẹ́yọ̀ kọ̀ọ̀kan mo bẹ̀ everybody generally ni ẹ jẹ́ ká ní àti Bùsọ́lá ní wípé ọmọ onínàkúnà ni nígbà kan ẹ jẹ́ ká rí wọn ní ìrí wípé kò sí bá ṣe máa rìn tí orí ò ní mì torí wípé kí ni ọ ní ojú ọ̀run tí ẹyẹ fò láì fìyẹ́ kanra wọn ìyẹn láàrin òfurufú tí ò sí bíúdì tí ò sí èkó hòtẹ́ẹ̀ tí ò sí Marriott bẹ́ẹ̀ àbí bíúdì wo láyé lórí òfurufú gbogbo ló fún gbaláyà o bọ́ ní ìsàlẹ̀ ìlẹ́lẹ̀ tá wà tá à ń rìn kò sí bá ṣe máa ṣe tá à ní kọlura wa gbogbo ẹ̀yin tí èrè pé àti Bùsọ́lá ti ṣẹ̀yìn táwọn gan fúnra wọn lè má rántí mọ́ ẹjọ́ torí Ọlọ́run tó dá gbogbo wa sáyé tá à ń ṣẹ̀ tó dẹ̀ forgive wa ó ní mo fi bẹ̀ wáyé látàrí ara àwọn tí èèyàn kọ̀ọ̀kan wá tá a rò pé wọ́n ti ṣẹ̀ wá tá a ti jáde tó jẹ́ àwọn òbí wa mo fi bẹ̀ oníkálukú láàárọ̀ pé ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run láàrin èmi àti yín àmọ́ nígbà yẹn ìgbà tá à ń ti Bùsọ́lá ń kọ orin ó lè fi gọ́ọ̀sù bẹ̀rẹ̀ lóòótọ́ bọ̀ láàrin ìgbà tó ń kọ ẹlẹ́ẹ̀lẹ́ ẹ̀yẹyẹ àwọn orin ìfẹ́ yẹn inú ò ṣe gọ́ọ̀sù dámúmẹ̀tì yẹn dẹ̀rẹ́ ẹ jẹ́ kí nǹkan kan yé wa tí èèyàn bá wà nílé ayé tó bá lórúkọ ṣáà pé fíìmù máa ń tìyàn gan fíìmù lè máa tì ọ́ máa ń ra ẹ pé as a champion fíìmù máa tìyàn so gbogbo ìgbà yẹn fíìmù yẹn tó ń tì wọ́n ló ṣe fi ń dàbí wípé àbí wọ́n gbéraga àbó ń ṣe everybody àbó ń sọ̀rọ̀ torí wípé Bùsọ́lá tẹ̀ mú ń gbà yẹn kọ́ ní ìsìn she is a prophetess of God now láti Bùsọ́lá bá dẹ̀ sufficient fún yàn má yẹ rí èwò Bùsọ́lá ìgbà kan alábàárìn mi ẹ bá mi wá gbogbo àwọn ṣó yẹn gbà ẹṣẹ tí rántí àwọn ìjọba máa ń gbégbà yẹn àwọn kọ́ nìyẹn ń sìn àti Bùsọ́lá ti di ẹ̀dá tuntun she is a prophetess of God woman of God ní báyìí mo tún rí àwọn kọ́mẹ̀tì mi náà pé ṣé tó lóòótọ́ ìránṣẹ́ Ọlọ́run wọn tọ́lọ́ bá pè wọ́n ṣó yẹ kó máa kébi máa pa ta ló yẹ kébi padà tí ì bá ṣe ìránṣẹ́ Ọlọ́run láti lè fi mọ̀ ní ṣé o fẹ́ lọ pè Ọlọ́run sí kóòtù ṣé bẹ́ẹ̀ tó bá lè lọ bá jà so àìmọye ìránṣẹ́ Ọlọ́run mi náà tó dára fún wọn tí wọ́n táwọn ti la irú ẹ̀ kọjá kò dẹ̀ sí ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí àbínú ayé ta wà yìí kọ́ ni oníkálukú òmù ilẹ̀ tó máa mú báwọn lọ́la Ọlọ́run má dẹ̀ jẹ́ ajẹ́ ìwọ̀ ògo Ọlọ́run má ṣe kí ni kọ́lọ́run má jẹ́ ajẹ́ ìwọ̀ ògo ẹ jẹ́ ká rí àǹtí Bùsọ́lá wípé wọ́n ń ṣàìsàn ògo lọ́wọ́ wọ́n ń ṣàìsàn ara lọ́wọ́ wọ́n ń ṣàìsàn ẹ̀mí lọ́wọ́ èmi àti ẹ lọ́lọ́run lè lò láti lè fi jẹ́ kí ìwòsàn kó dé bá ògo yẹn ibi tí mò ń lọ láàrin yìí ni wípé ẹ lè máa wò pé ẹgbẹ́ wọn gbà kan èèyàn kò lè lọ for life lóòótọ́ bọ́ látàrí àwọn kan téèyàn ti ṣe sílẹ̀ nìyẹn máa jẹ lọ ẹ jẹ́ kárí àǹtí Bùsọ́lá pé ọmọ ìyá yín ni àbúrò yín ni ẹ̀gbọ́n yín ni àbúrò yín ni pàápàá jùlọ ògo Nàìjíríà ògo Yorùbá ni ìwọ àti èmi lọ́lọ́run lè lò ìdí nìyẹn tọ́lọ́run fi tì wọ́n pé láti lè jẹ́ kó sọ̀rọ̀ jáde
láti lè jẹ́ kí ògbó yìí má bàa kú náà ni ẹ̀yin Nigerians ẹ má jẹ́ ká wo kọ́mẹ́ǹtì pé ó ń ṣẹ̀wá ó ṣe kíni kan ká máa lọ kọ́mẹ́ǹtì àti láti máa fi drag àwọn èèyàn. gẹ́gẹ́ mo lè ti sọ ní first video tí mo ṣe èmi àti Bíọ́lá la jọ lọ síbẹ̀ àǹtí ìgan tí mẹ́sẹ̀gì Bíọ́lá tẹ̀lé tí Bíọ́lá ò dáhùn ẹ jẹ́ sọ kankan fún nípa Bíọ́lá jẹ́ èèyàn kan tó jẹ́ pé òun fi platform ẹ̀ kó máa ṣẹ̀ṣẹ̀ pé torí pé we are friends pé a jẹ́ ọ̀rẹ́ kó máa fọwọ́ gbà àwọn tó bá ti wà ọ̀lẹ́yìn tẹ́lẹ̀ irọ́ Bíọ́lá kọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní wípé nítorí pé àǹtí ìyẹn ti ṣe fídíò táwọn èèyàn ti ń sọ pé àti Bùsọ́lá fẹ́ para wọn wọ́n fẹ́ para wọn bó la ṣe máa gbọ́rùn nǹkan bẹ́ẹ̀ yẹn pé èèyàn fẹ́ para ẹ̀ táwa ní tara ṣàṣà lọ bá wọn pé kí ló dé bó la ṣe já sílẹ̀ kí ló fẹ́ fa pípa káàntì èyí tó máa ṣàlàyé pé àwọn ò para àwọn ṣé mo pé sometimes nígbà mi tó ìbá rí rẹ inú situation mi gbà mí èmi kọ́ fúnra mi kan mo máa wò ń gbà mí pé ẹ tiẹ̀ dúró náà ṣé mi láwọn èèyàn ni èmi dá pé mo máa help àwọn èèyàn unlock ìdẹ̀ níwájú social media láti ṣe but sometimes mo lè nídìí 50,000 naira pé léṣe ló máa dá páró bí kò mọ̀ ṣùgbọ́n máa rò pé ṣé kò sí èèyàn kankan ni bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn ẹgbẹ́ tí ẹ̀rọ padà wá ṣàlàyé pé wọ́n ṣe pé àwọn bọ́ síta wípé bóyá àbí àwọn fẹ́ para àwọn nítorí pé ó ti ru àròkàn dá situation wípé ó ti sú àwọn pé ebi ń pa wọ́n gbàtọ́ dẹ̀ ṣe live tó ń sunkún látàrí live tó ṣe tó fi ń sunkún yẹn lọ́ ṣe pé sorry fáwọn fans kó táwọn fans wọn ò rí wọn dá level yẹn kó bọ́ síta láti máa wá kéré but sorry tó ń sọ yẹn òun làwọn míì gbé òun ọdí style lọ́mọ sọ pé wọ́n làwọn fẹ́ para wọn láti Bùsọ́lá bá fẹ́ para ẹ̀ òun nídìí kọ́ wá sí ọ̀la mo sọ fún wọn lọ́ta sniper àbíkẹ́yẹ̀ wọ mọ́tò lọ sí Tọ́mìlán bridge kó bẹ́ẹ̀ lu mi pa o kò nídìí kéèyàn wá sí online so àwọn èèyàn miss code àárín yẹn ni ẹjọ́ torí Ọlọ́run fọlọ́run bẹ̀yìn ni kò ń ṣe 55,000 náà sọ lóòótọ́ àwọn ọ̀dẹ̀ kan ló ń kówó dálẹ̀ gbogbo evidence la rí kò dẹ̀ kì í ṣe pé bóyá àbí owó tó ń gbà sí bá fẹ́ máa ṣe báṣubàṣu àbí àwọn èèyàn tó ẹ̀pù tó ní wọ́n kọbọ̀ tán fi ẹ̀pù wọn gbogbo ẹ̀ náà lè máa padà gbẹ́ máa gbọ́ update ní ìgbà nínú owó Bíọ́lá ò gbà nínú owó ẹ̀dẹ̀ tí mo pé lórí platform talk to be gbogbo nǹkan tá a bá ti wọ́n máa padà wá fún yín ní feedback ni ṣé ń gẹ̀ẹ́tì ń sìn kò sí pé bóyá Bùsọ́lá ọ̀kẹ́ owó tán ṣe kíni kan fún yẹn náà sìn ànímọ̀ kókó ẹ máa padà mọ kókó o tó dẹni tí ò nílé lórí kò sẹ́ni tó máa sọ continuity owó hòtẹ́ẹ̀lì lọ hòtẹ́ẹ̀lì ò lè dàbí ilé ṣé wọn ní máa jẹun ni kò sí kan tó dáa tó kéèyàn fún kó máa ti yàrá ẹ̀ bọ́ sí pálọ̀ kó bọ́ sí bedroom kó bọ́ sí kitchen so látara àwọn ọkọ̀ tẹ́fí ẹ̀kọ́ náà la máa fi gba ilé fún wọn òun náà ló máa fi dára wọn lókòwò tó máa mú oúnjẹ bá wọn lórí tébù wọn ẹ mo fẹ́ fi àsìkò kọ́ lọ́wọ́ àti ń kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ̀ bá mo fẹ́ fi àsìkò náà láti fi sọ kọ́ lọ́ọ́ máa fi eléyìí kì í ṣe pé báyà àbí èèyàn wọn jẹ́ sáǹpù burúkú èèyàn fi ń kọ̀ọ̀kan lára wọn pé ọlọ́mọdé kí tèmi jẹ́ bẹ́ẹ̀ oyè biribiri oyè kan mi yọ ire ibẹ̀ ni kóyè kan wá èmi àti ẹ̀ láàárọ̀ ìyẹn gbọ́dọ̀ rí ìdákejì níjọ àwọn tó dẹ̀ ti rí náà tó ti ápù sí Ọlọ́run máa ṣe kí ni ó máa tù wọ́n nínú ṣẹ́rí bá ṣe wọn tó dá lọ́rùn wáyé bá ṣe mọ́ nìyẹn o oníkálukú lórí nǹkan tó ń pàṣù àìmọye ìgbà mi tèmi gbọ́ fúnra máa bọ́ sí kọ̀kọ̀ yàrá mi tí máa sunkúnsunkún tí máa yóò kọrin kése táwọn mo fẹ́ sọ tèmi fún màmá máa sọ tí máa bọ́ sí sísàlẹ̀ máa tún máa rẹ́rìn àbí tí máa ṣe fídíò àwọn máa kọ́mẹ̀tì wọn máa rẹ́rìn pé mò ń pa àwọn lẹ́nu ọmọ kọ́ tèmi gan mò ń pàṣù ní kọ́nà kò sí ẹni tá a bá ń wò ní ìwò pé gbogbo àlà ń pàṣù nǹkan pẹ̀lú iṣẹ́ tá a ṣe ta fi ń rí owó jẹ èèyàn nílè yọ nínú owó yìí láti fi yẹ pọmọ làkejì nílò bẹ́ẹ̀ ni ẹjọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni gbogbo bọ́ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yẹn ṣe ilé ilé kó ṣe pé bóyá àbí Bíọ́lá gan ó kò dídì fògiri nítorí àwọn tó ti wà online tó ti wà lẹ́yìn tẹ́lẹ̀ wá fi wọ́n lè lọ bá àti Bùsọ́lá torí kó jẹ́ faster ṣé tí ọ̀tá Bùsọ́lá ọ̀kẹ́ bá gba bẹ̀ kú láàrin èmi àti ṣé kò ní dùn ẹ́ kò ní dùn èmi náà ni àwọn lè máa wọ́n dàkejì pé àwọn tí ò tó wọn kú lóòótọ́ ṣùgbọ́n but ògo wá ní ni wọ́n jẹ́ mọ̀ pé tí ò bá sí ìṣù wọn kò lè understand kí ní ìṣe rí bó ṣe rí nìyẹn kéèyàn ti ní rí kó wá di pé kò wá ní mọ́ ó lọ́ máa jẹ́ kó dé bẹ́ẹ̀ ni àti yín ẹjọ́ torí ọ̀nà bó ṣe rí nìyẹn nǹkan tí mo dẹ̀ tún fẹ́ sọ ni pé ẹjọ́ ẹ bá mi dá owó BBL fún Bíọ́lá Adébáyọ̀ ọ̀rẹ́ mi wọ́n ní ìdí mọ fídíò kan mo fẹ́ rẹ̀ yìí wọ́n ní ìdí ọ̀rẹ́ mi ó gbẹ pẹlẹbẹ ní bí nickname lábì mi Bíọ́lá owó BBL máa wọlé ìjọ́ torí Ọlọ́run kó lọ ṣèdí ọ̀rọ̀ yẹn mo fẹ́ rẹ̀ yìí àti Bùsọ́lá náà ẹ lè má rí pọ́ ọ̀ṣọ́rù díndín pé ọrùn wọn kún ẹni tí yà ń jẹ wọ́n ń jẹ yàyà ń jẹ wọn ṣe rí ọrùn tí wọ́n tó kù yẹn ẹgbẹ́ ìsọ kankan fún yín ṣe rí pé tí wọ́n bá ti pààyàn tó bá ti mú ìlà tó bá ti mú àwọn àrọ̀ inú gbó lára gan wọn ní báyọ̀ jáde ọmọ wọn àgbà kámú ni wọ́n máa jẹ àgbà kámú túláàsì ẹjọ́ tó yọ́lọ̀ bó ṣe rí nìyẹn èmi ni mo pe Bíọ́lá lọ adẹjọ́ débẹ̀ ni o kò sí àní-àní ń bẹ̀ o
ìgbẹ́ tó gbọ́ ni òkú wọn fẹ́ para lọ́jọ́ ká dé bẹ́ẹ̀ àwọn gan àti Bùsọ́lá kò mọ̀ pé à ń bọ̀gàn tẹ́lẹ̀ gan fẹ̀kàn tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tí Bùsọ́lá ọ̀kẹ́ ẹ ṣáà ẹ wá àyè lọ́kàn ara yín ẹ̀yẹn forgive pé ayé ìgbà yẹn nìyẹn ẹ má wò níwò pé ìgbẹ́ tíntín létí àwọn gbẹ̀gìn tó jò bá kúrò ọkọ̀ lè kúrò mẹ́rin kọ́ ni fi ṣe má fi ṣe bẹ́ẹ̀ yẹn ẹ já fi ṣe wípé à ń ṣe Ọlọ́run dáríjì wá oníkẹ́ fi ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run orúkọ mi ò yí padà láyé alèbí lè ṣe náà ọmọ yín náà ni gbogbo ẹ̀yin bloggers náà ni mo kí lọ́kùnrin lóbìnrin so mo fẹ́ kọ́rọ̀ yẹn lè bá ayé wa dáadáa mo ṣe wá ní pé kí n tàn mọ́lẹ̀ mi ò jáde láti láti wá máa defend o torí pé mo mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tí mo mọ̀ ni mo wá ń jáde láti sọ God bless you all ẹ ṣé gan ni apadà sí láburú òní dé bẹ́ẹ̀ ni àti ẹ àdẹ̀ ní jẹ́ ìwọ ògo àìsàn ògo wa ò ní ṣàìsàn lágbára Ọlọ́run ẹ ṣé.